bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó dájú ni. Tá a bá bẹ̀rẹ̀ sí í lò ó, àwọn àgbàlagbà á máa yọ́nú sí wa, wọ́n á fi nǹkan gidi yọ́nú sí wa. Irú ẹni tó ń ṣiṣẹ́ á ríṣẹ́ ṣe, àwọn tó ń ṣe ájò á máa lọ bó ṣe yẹ kó lọ. Kò ní sí diwọ́ lórí àwọn nǹkan tá a bá ń ṣe. Kódà àwọn ọmọ oníṣẹ́ orí afẹ́fẹ́ tó bá yẹ pé client máa ń blọ́ọ̀kì wọn jù, tó jẹ́ pé gbogbo ìgbà ní client máa ń ṣá wọn ní blocking, tó máa ń ṣá ní ìwọ tó jẹ́ pé client máa ń ṣá ní blocking, lọ gbìyànjú iṣẹ́ yìí kó máa lò ó. Client ò ní ṣá ní blocking mọ́. Bẹ́ẹ̀ ni, kí nìkan tá a máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ẹyẹ àdán. A lọ rà á lọ́jà, ẹyẹ àdán gbígbẹ 2. Ẹ jẹ́ ká kó sínú ìkòkò tá a fẹ́ fi jó. Odidi atare 2, ẹ jẹ́ ká kó sí. Ẹ jẹ́ ká wá lọ wá ewé àjẹ́ òbàlé. Ewé àjẹ́ òbàlé tá a já fresh lóòjọ́ tí ò kanlẹ̀ rárá, tó jẹ́ pé bá a ṣe ń jabọ̀ láti orí igi, a kó sórí inú kòkó bẹ́ẹ̀ ni, àní jẹ́ kó kanlẹ̀, àbí ká kó sórí, a lè kó sórí tébù, ṣùgbọ́n àní kó sílẹ̀ lẹ̀. 07031 83 45 83 òun nọ́mbà mi tẹ́lẹ̀ fi pè mí, òun náà ní WhatsApp line mi. Tá bá ti wá kó ewé àjẹ́ òbàlé lórí àwọn nǹkan yìí lórí, ẹ jẹ́ ká jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká máa fi epo pupa. Bẹ́ẹ̀ ni, epo pupa ẹ jẹ́ ká máa fi lásùn lálaalẹ́. Ìgbìyànjú yìí dáa, ẹ̀yọ́nú àwọn ìyá mi, ẹ̀yọ́nú àwọn àgbàlagbà yìí dáa. Téèyàn bá ń lò ó, kódà kéèyàn má lo ájò kankan mọ́, nǹkan téèyàn bá ń ṣe á máa bọ́ sí. Eléyìí tí mò ń ṣe yìí, tí n bá sọ bí tó ń lọ fún wa, bẹ́ẹ̀ ni, eléyìí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, tí mò ń jó lọ́wọ́lọ́wọ́ yìí, South Africa là ń sẹ́ndì ẹ̀ sí. Epo pupa náà mọ̀ fi ń lálẹ́, kò síbi tá a wà tí ò ní dọ́dọ̀ wa tẹ́ bá fẹ́ kí n bá yín ṣe. Ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò, àdúrà wa ó gbà. 07031 83 45 83 òun ni nọ́mbà mi, mò ń bọ̀.